gba ọpẹ́ wa. Olúwa rán ọ̀rọ̀ rẹ̀ sí wa. Jẹ́ kára àánú gbà. Ṣí wa lójú o. Ṣí wa níyè. Òye ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó yé wa. Jẹ́ àfàyọ̀ padà lọ lé wa. Jésù Olúwa wa. Jẹ́ alájú ká jókòó. Ẹ̀kọ́ 17 ni a fẹ́ wò lénìí. Òun náà sì ni oúnjẹ alẹ́ Olúwa. Oúnjẹ alẹ́ Olúwa. A máa ń pè ní bíbú àkàrà nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì. A máa ń pè ní ìsìn ìgbára Olúwa. Ìwé Kọ́ríńtì kìíní orí 11 ni mo fẹ́ kà fún wa ní ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ tí ó parí sí ẹsẹ̀ 34. Ìdí tí a fi kọ ìwé episteli ìkíní episteli Kọ́ríńtì torí àwọn àbùkù àti àwọn àkùdé tó bẹ ní ìgbé ayé àwọn ọmọ Ọlọ́run àti ṣe ségesège àtàwọn iṣẹ́ tí ó dá lọ́wọ́ wọn. Ó ní ó bí ìwé yìí. Ẹ jẹ́ ẹ mú láti ẹsẹ̀ 17 Kọ́ríńtì kìíní orí 11. Nígbà tí mo ń sọ èyí, nǹkan kan wà tí n kò yìn yín fún. Torí nígbà tí ẹ bá péjọ, ìpéjọpọ̀ yín ṣe ibi ju rere lọ. Nígbà tí ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run bá ń ṣe bí ju rere lọ, ogun ti dé. Nítorí ní ọ̀nà kìíní, mo gbọ́ pé nígbà tí ẹ bá péjọpọ̀ gẹ́gẹ́ bí ìjọ, ìyapa máa wà láàrin yín. Mo gbàgbọ́ pé òtítọ́ wà nínú ìròyìn yìí. Torí ìyapa ní láti wà láàrin yín kí àwọn tí ó ń ṣe ẹ̀tọ́ láàrin yín lè farahàn. Nítorí èyí, nígbà tí ẹ bá péjọpọ̀ síbi kan náà, kì í ṣe oúnjẹ alẹ́ Olúwa ni ẹ̀ ń jẹ. Nítorí pé ẹnìkọ̀ọ̀kan nínú yín ni máa ń kánjú jẹun. Ibi á máa pa àwọn kan nígbà táwọn mìíràn ti mu ọtí lámuyó. Ṣé ẹ ò nílé tẹ́ ẹ ti lè máa jẹ ni? Kẹ́ ẹ máa mu ni? Àbí ẹ fẹ́ kó ẹ̀gàn bá ìjọ Ọlọ́run ni? Ṣé ẹ fẹ́ dójú ti àwọn aláìní? Àbí bẹ́ẹ̀ kọ́? Kí ni kí n sọ fún yín? Ṣé kí n máa yìn yín ni? Rárá o. N kò ní yìn yín fún èyí. Ẹsẹ̀ 23. Nítorí láti ọ̀dọ̀ Olúwa ni mo ti gba ohun tí mò ń fi kọ́ yín, pé ní alẹ́ ọjọ́ tí a fi Jésù Olúwa lé àwọn ọ̀tá lọ́wọ́, ó mú búrẹ́dì. Lẹ́yìn tó ti dúpẹ́ tán, ó bù ú. Ó ní, èyí ni ara mi tí ó wà fún yín. Ẹ máa ṣe èyí ní ìrántí mi. Bákan náà ni ó mú ife lẹ́yìn oúnjẹ. Ó ní, èyí ni ife tí májẹ̀mú titun tí a fi ẹ̀jẹ̀ mi dá. Nígbàkúgbà tí ẹ bá mu, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Torí nígbàkúgbà tí ẹ bá ń jẹ búrẹ́dì yìí, tí ẹ sì mu nínú ife yìí, ẹ ń kéde ikú Olúwa títí yóò fi dé. Nítorí náà, ẹnikẹ́ni tó bá ń jẹ búrẹ́dì tàbí tí ó mu nínú ife Olúwa láìyẹ jẹ bí ìlòkulò ara àti ẹ̀jẹ̀ Olúwa. Kí olúkúlùkù yẹ ara rẹ̀ wò kí ó tó jẹ búrẹ́dì kí ó sì tó mu nínú ife Olúwa. Ẹ jẹ́ n tún ẹsẹ̀ 28 yẹn kà. Kí olúkúlùkù yẹ ara rẹ̀ wò kí ó tó jẹ nínú búrẹ́dì kí ó sì tó mu nínú ife Olúwa. Nítorí tí ẹni tó bá ń jẹ tí ó mu láì mọ ìyàtọ̀ tó wà nínú ara Kristi, ìdájọ́ ni olúwa rẹ̀ ń jẹ tí ó sì mú lórí ara rẹ̀.
nítorí èyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe di aláìlera àti olókùnrùn, tí ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ ti kú. Ṣùgbọ́n bí a bá ti yẹ ara wa wò, a ò ní dá wa lẹ́jọ́. Ṣùgbọ́n bí a bá bọ́ sínú ìdájọ́, Olúwa òun fi ń bá wa wí ni kí ó má bàa dá wa lẹ́bi pẹ̀lú àwọn yòókù. Ẹsẹ̀ tí ó parí, àbí ẹsẹ̀ 23. Nítorí náà ẹ̀yin ará mi, nígbà tí ẹ bá péjọ láti jẹun, ẹ máa dúró dára yín. Ẹsẹ̀ tó parí, bí ebi bá ń pa ẹnikẹ́ni, kí ó jẹun kí ó tó kúrò nílé, kí ìpéjọpọ̀ yín má bàa jẹ́ ìdálẹ́bi fún yín. Nígbà tí mo bá dé, n ó ṣe ètò nípa àwọn nǹkan tó kù. Ṣé ẹ rí kí Olúwa kó bùkún ọ̀rọ̀ inú àyà wa lórúkọ Jésù. Ìjọ Kọ́ríńtì, iṣẹ́ pọ̀ lára wọn bí ọkọ̀ tòkunbọ̀. Mo fẹ́ fún yín ní àwọn àpilẹ̀kọ tó bí lẹ́tà Pọ́ọ̀lù sí ìjọ Kọ́ríńtì. Ṣé rí ìjọ yìí kì í ṣe ìjọ tí ara wọn yá, ìjọ tí àárẹ̀ mú ni. Àmódí ó ń yọ wọ́n lẹ́nu. Síbẹ̀ ìjọ Ọlọ́run ni wọ́n. Mo ti sọ fún yín bí ìrí wípé èèyàn jẹ́ ọmọ Ọlọ́run ìbí ni. Bàbá ọmọ lè kọ́ ọmọ pé òun kọ́ lòun bí, ṣùgbọ́n ìyẹn ò pa pé òun ló bí rẹ̀. Ọmọ lè kọ́ bàbá ẹ̀, ṣùgbọ́n ìyẹn ò pa òtítọ́ ọ̀nì rẹ̀ wípé bàbá rẹ̀ ló bí. Bẹ́ẹ̀ náà ni kí a bá jọmọ Ọlọ́run, ìwàkiwà tó ká lè máa wù kò mú wa kó nípò ọmọ Ọlọ́run. Ọlọ́run yìí sì ṣe kátikàti. Ẹni bá jọmọ rẹ̀, ọmọ rẹ̀ ni. Ṣé tí mò ń sọ yín? Ọlọ́run yìí jó lọ kó jọ lọ, ajú kó jó lọ ẹ̀yìn. Ẹni bá jẹ́ èèyàn rẹ̀ ni. Ẹ máa gbọ́ nínú tí Jésù sọ pé òun sọ fáwọn kan lọ́jọ́ ìdájọ́ pé ẹ lọ kúrò lọ́dọ̀ mi, èmi ò mọ̀ yín rí. Kò sọ pé mi ò mọ̀ yín mọ́. Èmi ò mọ̀ yín, ìyẹn ni pé wọ́n kan lẹ̀ kì í ṣe mọ̀lẹ́bí ẹ̀, kò fi gbà kankan bí wọn. Ṣùgbọ́n àwọn ìjọ yìí ọmọ Ọlọ́run ni wọ́n. Nítorí ní èpísítélì kìíní yẹn ní orí 1 rẹ̀ ní ẹsẹ̀ 2, ó ní sí ìjọ Ọlọ́run tó wà ní Kọ́ríńtì. Àwọn ìjọ yìí ṣé tí mò ń ṣe kì í ṣe àwọn ṣọ́ọ̀ṣì tiwa tí a dálẹ̀ lónìí o, tá à ń pè lórúkọ eléyìí o, tá à ń pè nígbà, tá à ń pè láwo o. Tí wọ́n ń pè ní ìjọ́nú Bíbélì ní ẹgbẹ́ àwọn èèyàn tó ti dàtún bí, tá a ti pè jáde kúrò nínú ayé tí wọ́n kọ́kọ́ wọn sínú ìwé ìyè. Ṣùgbọ́n èèyàn ni wọ́n. Ẹ wá máa gbọ́ o, ìjọ Ọlọ́run ni tó wà ní Kọ́ríńtì, ara wọn ò sì yá, àmódí ń ṣe wọ́n. Àwọn tá a yà sí mímọ́ nípa ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi, pé wọ́n ti di mímọ́, síbẹ̀ ìwà kátikàti kọ́wọ́ wọn. Tí a pè láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ àti gbogbo àwọn tí ń pe orúkọ Olúwa wa Jésù Kristi níbi gbogbo. Jésù tí í ṣe Olúwa tiwọn àti tiwa. Ṣé ẹ rí kọ́kọ́rọ́ tó sí ìwé Kọ́ríńtì kìíní ni mo kà yẹn, ẹsẹ̀ 2. Ní orí kìíní ẹsẹ̀ 2. Pọ́ọ̀lù fẹ́ jẹ́ kó yé àwọn ará bíi pé Jésù Kristi yìí, Olúwa wa Jésù Kristi yìí, Olúwa yín ni o, Olúwa wa náà ni o. Olúwa yín ni o, Olúwa wa ni o. Aha. Ẹ má gbàgbé o, Olúwa yín ni o, Olúwa wa ni o. Ó wá fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé ayé tí wọ́n ń gbé kò yẹ wọ́n, yẹ ògo Ọlọ́run. Èpísítélì lẹ́tà yìí, lẹ́tà ìbáwí ni. Lẹ́tà tí bàbá kọ sí ọmọ rẹ̀, ọmọ tí ń ba bàbá lójú jẹ́ ni àwọn ará Kọ́ríńtì yìí. Ṣé rí àwọn
àrùn tí ń bẹ lára wọn mẹ́wàá ni ọ̀kan lára àrùn mẹ́wàá yẹn ò ní ó bí ọ̀rọ̀ lórí oúnjẹ alẹ́ Olúwa. Ni mo fi fẹ́ jẹ́ kí n fi àwọn àmòdì tí ń ṣe wọ́n hàn yín torí àwọn bàbá wa wípé ọ̀rọ̀ ni máa ń kómokómo rò wá. Ṣé rí Ọlọ́run ran àwọn àpòstélì Pọ́ọ̀lù yìí lọ́wọ́, àwọn àpòstélì Jésù ràn wọ́n lọ́wọ́ gan. Àwa náà dẹ̀ gbọ́dọ̀ rírú ràn lọ́wọ́ bẹ́ẹ̀ gbà. Wọ́n kì í gbégbé ayé rádaràda, ẹnu wọn gbọ́rọ̀ láti báyàn wí. Wọn kì í sì bá ní wí kí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n bá wí pé ẹ má bínú, kò yẹ kí n sọ̀rọ̀ sí ẹ bí mo ti sọ̀rọ̀ sí ẹ. Àìtó eyín ká là ń dọwọ́ bò. Béèyàn bá tó eyín ká, èèyàn yóò sì fi kànáfùrù rẹ̀ hàn ayé. Ṣé n tí mò ń sọ yé yín? Mò ń gbà ládùúà kí ọba ògo kó fún mi ní oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé tí kì í ṣàṣìṣe. Gbogbo wa Ọlọ́run á fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé tí kì í ṣàṣìṣe. Ẹ mọ̀ pé lórí gbogbo àṣìṣe ènìyàn ni ìyà ń bẹ fún yàn lórí ẹ̀. Tó o bá ṣèṣì gèrè lọ́wọ́, bíléèdì ò ní dáríjì ọ́. Iṣẹ́ tó ọ̀ràn bíléèdì yóò jẹ́. Bó o sọ̀kadà wàá lérí mọ́ gírí. Bó o sì jọmọ Ọlọ́run kọ̀ pa orúkọ rẹ rẹ́ pé kì í sọmọ Ọlọ́run. Wọ́n wá sí bulenge wá sí tamgere fún oṣù díẹ̀ kó ọ̀rọ̀ rẹ̀ ó tó bọ́ sí ìyẹn tẹ́sẹ̀ rẹ̀ ò bá kán pátápátá. Ṣé tí mò ń sọ yé? Àwọn yìí náà bí wọ́n tilẹ̀ ń hùwà ìtọ́, bàbá yìí bá wọn wí. Kí ni àwọn àmòdì tí ń yọ wọn lẹ́nu? Àkọ́kọ́ ni pé sẹ́rí bí wọ́n ti ní àmòdì láàrin ara wọn ni wọ́n tún ní àmòdì láwùjọ. Ó yẹ kó yé gbogbo àwọn ọmọ Ọlọ́run pé níbikíbi tá a bá wà, ládùúgbò tá a wà, báwọn aládùúgbò bá wá ṣọ́ọ̀ṣì wa, wọ́n ń wò wá. Kí ni mo wí? Wọ́n ń wò wá. Wọ́n lámòdì náà, wọ́n hùwà pé sọmọ làwọn eléyìí sáwọn aládùúgbò. Mẹ́rin irú wà bẹ́ẹ̀ ní ń bẹ lọ́wọ́ wọn fáwọn aláwùjọ. Fún àwọn ara wọn 6 òní. Kí lákọ̀ọ́kọ́ ni pé ìyapa ń bẹ láàrin wọn. Àwọn kan láwọn ní Pọ́ọ̀lù, àwọn kan ní Jésù làwọn, àwọn kan ní ti Pétérù làwọn, àwọn kan ní t'Apólò làwọn. Ìyapa ń bẹ láàrin wọn. Pọ́ọ̀lù ló dá ìjọ yìí lẹ̀. Bí wọ́n ṣe ń dájọ́ lẹ̀ yàtọ̀ báwọn ṣe ń dájọ́ lẹ̀ lé ni o. Ìtí àwọn máa ń wàásù ìrere ni àwọn kan tó bá gbàgbọ́ tí wọ́n bá dàtún bí wọ́n á kó wọn jọ. Ṣé tí mò ń sọ yé yín? Àwọn wọ̀nyí wọ́n dàtún bí Pọ́ọ̀lù nígbà tí Pọ́ọ̀lù wọ̀lú wọn nínú Ìṣe Àpọ́stélì orí 18. Ó ń wàásù láàrin wọn sí làwọn ọlọ́gbọ́n ìlú wọn ni wọ́n ṣàtakò Pọ́ọ̀lù. Wọn ò jẹ́ kọ́rọ̀ rẹ̀ ò ní túmọ̀ létí àwọn èèyàn. Pọ́ọ̀lù gan ìrẹ̀wẹ̀sì mú ó fẹ́ kó lu yẹn. Olúwa wá yọ sí lójú oorun pé má kó lu yìí o, mo léèyàn tó pọ̀ lu yìí o. Ó wá lo oṣù 18 months. Ọdún kan àtààbọ̀ ni Pọ́ọ̀lù lò láàrin wọn tó fi wàásù tó fi sọ wọ́n dọ̀mẹ́ yìí. Iṣẹ́ Olúwa tún wá gbé lọ Éfésù. Orí 19 ló ti lọ Éfésù. Éfésù tó wá lọ yẹn ọdún 3 ló lò lọ́dọ̀ àwọn yẹn. Kó tó kú ò lè Éfésù ní ó ti ń gbọ́ bàjẹ́ sí wọn. Ẹ wò mí, sẹ́rí gbogbo àwa èèyàn la ní bàjẹ́ lára. Ẹ má jẹ́ kọ́kàn yín ọmọ bàjẹ́ tẹ́ ẹ bá gbọ́ pé àwọn tẹ́ ẹ mọ̀ léèyàn Ọlọ́run tàbí tẹ́ ẹ bá rí, torí tẹ́ ẹ bá gbọ́ pé ẹni ẹ mọ̀ léèyàn Ọlọ́run ṣe burúkú, ẹ gbọ́ ni ẹ mọ̀ gbà. Tẹ́ ẹ bá gbọ́rọ̀ ìbàjẹ́ síyàn, tẹ́ ẹ bá gbàgbọ́ orí yín ò pé. Ẹni orí ẹ̀ bá pé wọ́n bá sọ̀rọ̀ ìbàjẹ́ létí ẹ̀ wá wádìí ẹ̀ bí ní pé ẹ wádìí ohun gbogbo dájú. Ẹ ṣe kí ni o? Ẹ di òtítọ́ mú. Òpònú onígbàgbọ́ afọ́fun gbému lẹ́yìn tí wọ́n sọ bàjẹ́ ọmọ nìkejì fún tó gbà. Kì í ṣe pé fọ́fun gbému nìkan ni olórí burúkú ni. Iṣẹ́ yẹn gidi. Torí àwọn kan wà ìbàjẹ́ ọmọ nìkejì náà àwọn máa ń wá láti gbọ́n tiwọn. Ṣé tí mò ń sọ yé? Ṣé wá rí tẹ́ ẹ bá tiẹ̀ wá rí tó yẹ pé kì í ṣe pé wọ́n ní wọ́n pé ẹ̀yin gangan fúnra ara yín báyìí ẹ rí wà bàjẹ́ lọ́wọ́ àwọn èèyàn tàbí àti bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ni wọ́n. Ẹ má jẹ́ kó dàrú fún yín.
èèyàn ni. Ṣé rí ẹ̀yin gan ẹ̀ ń ṣe rere lónìí nítorí pé ẹlẹ́ni ire láyìíká yín ni. Tẹ́ni ire tó bá kúrò lọ́dọ̀ yín, téèyàn burúkú bá pàgọ́ tì yín, ẹ hùwà bí. Níbí sọ pé ẹgbẹ́ burúkú ó máa ń ba ìwà rere jẹ́. Nígbà Pọ́ọ̀lù ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n sì wà wù, ó kò ń bẹ̀ tán ni wọ́n padà sí ẹsẹ̀ àárọ̀. Báwa èèyàn ṣe rí nìyẹn. Ìní Jésù wípé kò sẹ́ni tó tọwọ́ lé ohun èlò ìtúlẹ̀ tó bojú ẹ̀yìn. Ìyẹn pé ní tó ń sọ ní tó yẹ fún ìjọba ọ̀run. Ní tí Jésù sọ ni pé ó lè bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú mi kọ́ ọ mọ́ tẹ̀síwájú láti máa tẹ̀lé mi kórí ẹ̀ má burú. Tí Ọlọ́run bá ti fi pọ̀ ọ̀nà rere hàn wá, tí a ní ẹni rere tó ń fi hàn wá, a gbọ́dọ̀ so mọ́ ẹni rere káyé wa ó lè máa dá sí i. Pọ́ọ̀lù ní pé mo gbọ́ wọ́n sọ fún mi pé ìyapa ń bẹ láàrin. Ó ní ìyapa òun sì gbọ́dọ̀ wà náà nítòótọ́. Ọlọ́run gbọ́dọ̀ gbà láàyè káwọn ojúlówó láàrin yín ló lè farahàn. Àkọ́kọ́ ni ẹ̀ àmọ̀dé àkọ́kọ́ ni ẹ̀ ìyapa. Èmi náà ọmọ tẹ̀ǹtẹ̀yìn yẹn ṣe. Gbogbo ẹni tó bá ti gbàgbọ́ pé ṣọ́ọ̀ṣì wa nìkan lọ́lọ́run wà, kò sí ṣọ́ọ̀ṣì mọ́mí ara rẹ̀ ọ̀yá àmọ̀dé ń ṣe ọ́. N tó ń sàwọn ìjọ Kọ́ríńtì ni. Tẹ́lẹ̀ mi bá ti àwọn tó bá jẹ́ pé ti Pétérù náà gbà tí ẹni tó bá tó ń sọ̀rọ̀ tí ìbá ti ṣe Pétérù wọ́n gbòrí wọ́n kárí bọ́nú ni. Àmọ̀dí kan ni ẹ. Àmọ̀dí kejì tí ń ṣe wọ́n ni pé wọ́n fọgbọ́n ayé sáyé. Ọgbọ́n ayé. Àmọ̀dí kẹta tí bàbá yìí tún bá wọn wí sí ó ní wípé ìwà èèyàn kọ́wọ́ wọn, ìwà ẹran ara, ìwà wọn ọmọ gànfẹ́. Ìyẹn ló wá ṣe dènà, ó pa gidi náà fún iṣẹ́ tó gidi tó yẹ kí bàbá yẹn ó ṣe láàrin wọn, kò lè ṣe. Wọ́n hùwà ẹran ara. Kọ́ríńtì kìíní orí kẹta ó ní wípé ó ní ẹni ara ní, ó ní mi ò kọ̀wé sí ibi ẹni ẹ̀mí. Ó ní ẹni ara ní torí pé níwọ̀n gbà tí ìjà, ìlara, owú bá ń bẹ láàrin yín, ó láà lè pè yín ní ẹni ẹ̀mí. Ṣé ọ̀rọ̀ tí mò ń sọ yẹn só yé yín? Ìwà bàjẹ́, ìwà tó ń tènà, àwọn ìwà ẹran ara ń lò wọ́n. Ìkẹrin ni wá ni pé àwọn obìnrin wọn náà wọ́n yìí ṣe asorí bẹ́ńbẹ́ sọ́kọ nìkan ni, dagboru ni wọ́n. Àwọn ọmọbìnrin Kọ́ríńtì tí wọ́n gbàgbọ́ ẹ̀rí kẹ́ ti kànú Kọ́ríńtì rí tí Kọ́ríńtì orí kẹ̀dá pẹ̀lú ní pé mi ò fi fún obìnrin láti máa sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì nítorí pé wọ́n bàjẹ́ tó jẹ́ pé tán bá ti dénú ṣọ́ọ̀ṣì báyìí wọ́n máa sì pàdé ni. Títí di ìsìn náà làwọn ṣọ́ọ̀ṣì kan wà, àwọn obìnrin wọn bá ti pé 2 mẹ́ta báyìí wọ́n máa sọ̀rọ̀ lọ ni. Ní wàá dàbí ẹni pé wọ́n ń nájà. Ó sì ti jẹ́ ìgbé ayé àwọn kan ṣọ́ọ̀ṣì wọn. Àwọn obìnrin wọn máa sì pàdé tiwọn. Ẹnìkan sì dùn wájú tí ń sọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa sì pàdé ni. Àsìkò tí wọ́n bá ń sọ̀rọ̀ Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì kan làwọn kan máa ń owó mọ̀dámọ̀dá lẹ́nìkan máa gbé kiri ní ṣọ́ọ̀ṣì, ó yẹ ẹ̀dáwó gbá ẹ̀dáwó, kì í tún sọ owó gbá o, owó ẹgbẹ́. Ẹjọ́ sí ní tí mò ń sọ yìí. Ìkarùn-ún ni pé wọ́n tún ń ṣe àṣìlò ẹ̀bùn ẹ̀mí. Wọ́n máa ní ẹ̀bùn ìfìdíwọ̀, wọ́n sì ti máa ń sọ tẹ́lẹ̀, wọ́n sá máa da gbogbo ẹ̀rú ní dalúrúpọ̀ mọ́ sápà. Pọ́ọ̀lù ní ewo ní gbogbo jákújákú yìí láàrin yín. Ìkẹfà ní tó jẹ́ ìwà burúkú tí wọ́n ń wù láàrin ara wọn. Ohun tó ní wípé ó ní ìgbára Olúwa tá à ń sọ yìí. Ní ládùúgbò, ní àwùjọ wọn, kí ni ìwà burúkú tí wọ́n wù ní pé kò sí ẹni táwọn ọmọ ìjọ Kọ́ríńtì ò lè bá sùn. Ó di ìyàwó bàbá wọn, ìkànnì wọn bá ìyàwó bàbá ẹ̀ sùn. Ìwà burúkú, ìṣekúṣe. Wọ́n á tún máa jẹ kàn fi rúbọ sóòṣà torí pé òòṣà náà máa ń bọ tẹ́lẹ̀. Ẹ wo ní ká máa tẹ máa ń kọ́ ṣọ́ọ̀ṣì, àjọ̀dún máa tún wá o, àjọ̀dún máa tún wá, mi ò ní pọ̀ jùndẹ̀. Orin yẹn inú òòṣà náà ti ń kọ́, wọ́n gbé wá ṣọ́ọ̀ṣì. Àwọn olóòṣà ni wọ́n kọ́ ní àjọ̀dún máa tún wá. Ní tí àwọn ìjọ Kọ́ríńtì náà sọ nìyẹn, torí wípé oúnjẹ alẹ́ Olúwa wọ́n wá òpá. Nígbà tá a jẹ́ ń di òòṣà mọ́, ẹ tún jẹ́ ká máa, wọ́n wá sọ oúnjẹ alẹ́ Olúwa náà di ìṣekúṣe tó máa ń ṣe ń di òòṣà, wọ́n tún mú wọnú oúnjẹ alẹ́ Olúwa.
wọ́n máa ń jẹun nídìí òòṣà òṣìṣẹ́ tí wọ́n ti jẹun nídìí òòṣà ìṣekúṣe tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà wọ́n bá wọn ṣe torí pé kò sí òòṣà kan tí wọ́n ṣe tí wọ́n yìí mú kú mú ń díẹ̀ ẹ má wọ àwọn tí máa ń gbégun yẹn wọ́n ti yó wọ́n yó kì í ṣe pé wọ́n yó nìkan wọ́n tún ti fira fún wọn lẹ́kọ̀ọ́ nǹkan ti dẹ̀rẹ̀ séèyàn gidi ló máa ń dẹ̀rẹ̀ ni yóò ti dẹ̀rẹ̀ yóò pé yóò kàn máa ṣe kàn gan kiri ni ṣé ntí mò ń sọ iye yín wọ́n ń jẹ oúnjẹ tí wọ́n fi rúbọ fún òòṣà ẹnìkan tó kọ́ wọ́n máa ń gbéra wọn lọ kóòtù kí lọ́mọ ọlọ́run wá ní kóòtù ìwà tó wá ṣe pé àwọn aláìgbàgbọ́ kọ́ ló ń gbọ́mọ ọlọ́run lọ sí kóòtù yìí o àwọn ọmọ ọlọ́run yìí náà ń gbéra wọn lọ síwájú kèfèrí nígbà chọ́ọ̀chì nígbà tí àwọn pásítọ̀ méjì bá ń jà wá jẹ́ pé ẹlẹ́hà tàbí alájà ni ó wá sí ìdájọ́ wọn ẹ̀wọ̀n porí burúkú ni tí ń ṣẹlẹ̀ níjọ Kọ́ríńtì ni tí ń ṣẹlẹ̀ ní Kọ́ríńtì ni tí ń ṣẹlẹ̀ níjọ Kọ́ríńtì ìgbìn ìkẹrin ìwàkiwà wọn láwùjọ ni pé wọ́n ń lo ìgbéyàwó nílòkulò onígbàgbọ́ lè fẹ́ yídíá o lè fẹ́ òrìṣàbùnmi jákujàku ìwàkiwà yẹn ṣàkọwọ́ wọn ní Paul sọ pé ìmọ́lẹ̀ kí ló ń bẹ láàrin òkùnkùn ìdàpọ̀ ní abala ìgbàgbọ́ sí ọkùnrin náà fẹ́ bọ́kùnrin sùn obìnrin á fẹ́ bóbìnrin ṣe mo sọ pé ṣọ́ọ̀ṣì yẹn ìjọ tara wọn ọ̀yá ni iṣẹ́ pọ̀ lára wọn bí ọkọ̀ tó kún bọ̀ bí iṣẹ́ sì wá pọ̀ lára wọn tó ǹjẹ́ mọ̀ pé Ọlọ́run ọ̀sẹ̀ pé wọn kì í sọmọ òun hallelujah ṣùgbọ́n wọ́n bá wọn wí gbogbo ẹni tó bá jọ ọmọ Ọlọ́run ni Ọlọ́run máa ń bá wí ìjà tó ń bẹ nínú ìbáwí àti ìdájọ́ ìbáwí Ọlọ́run náà láyé yìí ìdájọ́ ni o ṣùgbọ́n kì í ṣe ìdájọ́ tó burú ìbáwí Ọlọ́run yẹn dàrí ó sì lè mú kú lọ́wọ́ ńgbà mí ikú àìtọ́jọ́ ó lè mú wá fún yàn ṣé ọ̀rọ̀ yìí yé yín ẹ já wa padà sí orí ọ̀rọ̀ ara Olúwa ṣé ẹ rí oúnjẹ alẹ́ Olúwa yìí gẹ́gẹ́ mo ti sọ pé à ń pè ní bíbu àkàrà nínú sí àwọn Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 42 àti ẹsẹ̀ 46 à ń pè ní oúnjẹ alẹ́ Olúwa nínú Kọ́ríńtì kìíní tí mo kà yẹn ṣé ẹ rántí Kọ́ríńtì kìíní 11 yẹn a pè ní oúnjẹ alẹ́ Olúwa ìtumọ̀ ẹ̀ ni pé Jésù ṣe sọ pé òun mọ̀ ó lẹ́ni tí ó bá jẹ ara òun kó mu ẹ̀jẹ̀ òun ní kò ní ìyà ìnípẹ̀kun ìwàásù oúnjẹ alẹ́ Olúwa yìí náà ni Jésù wá táwọn ọmọ ẹ̀yìn kan padà lẹ́yìn Jésù pé tó bá ti dógún pé ká máa jẹ Jésù yìí ni èmi ò ṣe mọ́ tèmi o wọ́n dẹ̀ lọ́kọ̀ lẹ́yìn ẹ̀ ó sì bẹ̀ wọ́n kí mo wí kò bẹ̀ wọ́n pé ẹ wá ẹ má bínú ẹ sì mi gbọ́ ni Jésù èyí sàsọ tó ń sọ ọ̀rọ̀ pé kọ́rọ̀ mi lè bá a yé yín Jésù kò rí bẹ́ẹ̀ tọ́rọ̀ gbàlà ò bá ti yé ẹ kò yé ẹ náà ni kò bẹ̀ wọ́n a wá fẹ́ jẹ́ kí ó yé wa pé ọ̀rọ̀ ìgbára Olúwa yìí à ń ṣe ní ìsìn ìrántí ikú Jésù ni ìkejì ni pé à ń ṣe láti sọ fúnra wa pé Jésù yìí ń padà bọ̀ nǹkan méjì tí ó jẹ́ ète ìgbára Olúwa nìyẹn àbí oúnjẹ alẹ́ Olúwa nìyẹn láti káwa kéde pé Jésù kú ń tòótọ́ ìkejì ni pé ó ń padà bọ̀ ìyẹn ni pé tá a bá ń gbára Olúwa à ń rántí tó ti ṣẹlẹ̀ tá a bá ń gbára Olúwa à ń kéde tí ń bọ̀ wá ṣẹlẹ̀ Jésù kú ìkíní nìyẹn ìkejì ó ń padà bọ̀ àjọ tọwọ́ bọ̀wọ́ so ti yé yín ẹ jẹ́ àwa wọ ẹ̀yin mélòó lẹ ti kàwé yìí rere nínú yín tẹ́ ti kà tán rí tẹ́ ti ka Matthew Máàkù Lúùkù Jòhánù ẹ̀ náwó yín ẹ̀yin tẹ́ ẹ̀ náwó máa pọ̀ ẹ ká wọlé ẹ máa ka Bíbélì látọ̀dún ẹ ti gbàgbọ́ ẹ ka Matthew ẹ ka Máàkù kí wàá lẹ́yìn ṣe ń sọ́ọ̀sì mo sì rí Sunday school teacher láàrin yìí ó yẹ kí n fún yín lẹ́gbà hallelujah ẹ máa ka Bíbélì. àwọn oníhìnrere mẹ́rin yẹn àwọn mẹ́ta ló sọ nípa oúnjẹ alẹ́ Olúwa àbí ká sọ pé àwọn méjì gan ní pàtó Matthew àti Lúùkù
ó kàn jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ tó súnmọ́ Jòhánù náà kọ nípa ẹ̀. ẹ jẹ́ á sọ ní sísẹ̀ntẹ̀lé bó ti rí. ṣe é rí Júdásì ò bá wọn gbára Olúwa, ṣùgbọ́n ó bá wọn jẹ oúnjẹ tí wọ́n kọ́kọ́ jẹ. Oúnjẹ kan wà tán kọ́kọ́ jẹ. Ṣọ́ọ̀ṣì tí wọ́n lè pè láṣẹ ìfẹ́, Jésù ò pè láṣẹ ìfẹ́, ò pè láṣẹ ìfẹ́. Ẹ lè ṣàṣẹ ìfẹ́ ṣọ́ọ̀ṣì yín o, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o, kò sí èèyàn lè dá patí lẹ̀. Ṣé tí mo sọ yín, mo ti dá patí ọjọ́ ìbí lẹ́rìí, mo sì fún yàn lóúnjẹ, ẹbí mi nínú mi dùn tí mo ní wá bá mi jẹun. Ṣé tí mo sọ yín, kò sì ṣẹ̀ṣẹ̀ ń bẹ, kò síbi tán kọ́ sínú bẹ́ẹ̀lì pé mo gbọ́dọ̀ ṣe ọjọ́ ìbí, kò síbi tán kọ́ sínú bẹ́ẹ̀lì pé mi ò gbọ́dọ̀ sọjọ́ ìbí. Sotiye, ó lè wu ẹnikẹ́ni wa lọ́la ká dá ṣe ilẹ̀. Àwọn ọmọ Ọlọ́run kan náà lè wò pé ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ já pípàdé yìí ní ìpàdé àṣefẹ́, ká sì máa jẹun, ká sì máa mu. Ẹ̀jẹ̀ tó sọ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé kò sí kérésìmesì nínú Bíbélì. Ọlọ́run sì níbẹ̀ ẹnikẹ́ni jà sí pé ó sí kérésìmesì. Ntí àwa máa ń sọ ni pé tẹ́ ẹ bá tiẹ̀ máa ṣe kérésìmesì, ẹ má jẹ̀jẹ̀kújẹ, ẹ má mùmùkùmù, kọ́ wá yó kọ́ náà yó bí fèrè Jésù. Jésù ò ní fèrè tó yó. Ẹ wò pé kò sí Boxing Day, kò sínú Bíbélì. Wọ́n tẹ́ ẹ bá yìn wá pé ókè ẹja ní ọjọ́ kan 26 December ni ká wa ọmọ Ọlọ́run ká máa pàdé níbì kan ká gbóúnjẹ wá, kẹ́yìn náà gbóúnjẹ wá, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ. Kìkì dáa pé kó má di rédèrèdè, kó má di rédè òru. Ṣé ní tí wọ́n sọ yé yín nìsín? Ntí Jésù ṣe àwọn jọ ń jẹun ni, ṣùgbọ́n Júdásì ò bá wọn gbára Olúwa. Tẹ́yìn bá dẹ̀ wá gbà pé wọ́n gbára Olúwa, kò ní dìkájà. Ṣùgbọ́n nínú wíwo Bíbélì tèmi, mo rí i pé kò gbára Olúwa. Ẹ rí i pé ní àkọ́kọ́ nígbà tí wọ́n wà lórí tábìlì yẹn ní ìtakùrọ̀gù kan dé, èdè àìyedè dé láàrin àwọn ọmọ yìí lórí pé ta ni ó jẹ́ ọ̀gá láàrin wa. Nítòsí bí ni pé ìyá àwọn ọmọ àrá, ọmọ Sébédè, ó wá bá Jésù pé èmi lẹ́bẹ̀ kan sá o, níjọba rẹ o, jẹ́ kí Jòhánù òdó ní apá ọ̀tún, kí Jákọ́bù òdó ní apá òsì. Jésù ní ẹ mọ̀ dáhùn tí Jésù fún wọn. Ìyẹn ló wá bí wàhálà. Ìyá àwọn ọmọ Sébédè lọ, Jésù ti bá yẹn sọ̀rọ̀, ti bá tiẹ̀ lọ. Ní àwọn yòókù náà bá dà sí pé nígbà tí wọ́n bá wà lọ́wọ́ ọ̀tún, tí wọ́n wà lọ́wọ́ òsì, èmi Pétérù jí mọ́ jága yín, èwo ni kémi ò mú jẹ. Mátíù náà ni èmi ń kọ́. Áńdérù ni ẹ wáì yan wọn gan ẹ tiẹ̀ máa gbà lẹ́gbọ̀n. Tẹ́yìn bá ní ìyàwó náà níyà, ó máa di kàyàkàyà, ó di ọ̀wọ̀. Ẹjọ́ yẹn ni wọ́n wá ń rò tí Jésù sọ pé kò ní rí bẹ́ẹ̀ láàrin àwọn ìjọba Ọlọ́run yàtọ̀ sí ìjọba tèèyàn. Bọ́ba ayé ti ń ṣe kọ́lẹ̀ yín ó máa ṣe. Ìlú wa ó wá fọ ẹsẹ̀ àwọn ọmọ yìí, ó fà pẹ́rẹ́ ìrẹ̀lẹ̀ hàn pé ẹni tí ó bá máa jẹ́ olórí inú yín, òní kò jẹ́ ọmọ yìí. Èmi ni olórí láàrin yín, ó wá fọ ẹsẹ̀ wọn. Pétérù ni má fẹ́ ẹsẹ̀ tèmi o. Jòhánù ló kọ àkọsílẹ̀ lórí 30. Láti ẹsẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ ó ní má fẹ́, ó ní tó o bá ti ní má fọ ẹsẹ̀ ajẹ́pọ̀ ò nípìn. Tó bá jẹ́ gbogbo ara ní sà látòrí dé sàlẹ̀, látòrí dé sàlẹ̀ ni kò sí nǹkan tí mò ń sọ yìí. Jésù wá, nígbà Jésù wá ṣe tiẹ̀ tán tí wọ́n ń jẹun yẹn, wọ́n ti ń jẹun o. Jésù bá sọ fún wọn pé ẹnìkan nu yín ó dà mí. Ìyẹn wá di pé lára wa yìí náà Pétérù ló wá wò pé ta ni Olúwa kọ sọ̀rọ̀. Ìyẹn bá ní bí èmi bí, ó ní ìwọ kọ́. Wá ṣẹ́jú sáwọn yòókù, wọn náà jẹ́ wẹ́rẹ́ ẹ mọ́. Wọn náà sọ pé èmi bí ìwọ kọ́. Ń bò má dorí Júdásì. Bí èmi bí ó ní ìwọ wí, ìyẹn tún dàrú fáwọn ọmọ ẹ̀. Jésù wá sọ fún wọn pé ẹni tí yọ dáhùn yẹn, ẹni yẹn ń bá òun tọwọ́ bọwọ́. Kó tó dìgbà yẹn, ọkùnrin ló wá sọ fún Pétérù, ló wá sàmì sí Jésù tí Jòhánù pé bá wa béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ni. Ló mọ̀ pé yẹn súnmọ́ ta ni. Gbàdá pé bí èmi bí, ó ní ìwọ kọ́, eléyìí ìwọ wí, ìyẹn tún dàrú náà. Kí ni túmọ̀ ìwọ wí? Kí ni túmọ̀ ìwọ wí? Pé bá wa sọ fún Jésù wá sọ pé òkèlè tí mo bù yìí, ṣé ní tí mo sọ yìí,
ó ní òkèlè tí mo bù yìí o tóun bá ti fi run ọbẹ̀ ibi ẹlẹ́tì máa ń pè kì í ṣe oúnjẹ alẹ́ olúwa wọ́n yìí náà bá jẹ́ oúnjẹ alẹ́ olúwa sọ́ọ́sì wá jẹ́ pé àmàlà ẹ̀wé wọ́n ní oúnjẹ alẹ́ olúwa kọ́lẹ̀ ń jẹ́ o wá jẹ́ fùfú ni wọ́n sá fún mẹ́ ìsọ̀njẹ alẹ́ olúwa o ni mo sọ pé Elisa sì fẹ́ sọ́ọ̀sì yín o ṣùgbọ́n oúnjẹ alẹ́ olúwa wọ́n ìwé wọ́n ń bẹ́ o Jésù ní ẹni tó ń bá ti fún lókèlè tó bá gbà olóòní ìwé mímọ́ sì sọ pé Júdásì lánú ẹ̀ wọ́n dẹ̀ gbé fún ó dẹ̀ jẹ́ bó dẹ̀ ṣe jẹun yẹn tán ló dìde lọ́lọ́ fi Jésù hàn lọ́lọ́ bá àwọn ọ̀tá Jésù sóye yín lẹ́yìn ìgbà lọ ni Jésù wá bu àkàrà ní búrẹ́dì ó bu búrẹ́dì ẹ rí i pé alàgbà yìí sọ ó ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ ní ẹsẹ̀ 20 ní ẹsẹ̀ 24 ẹ̀ka rẹ̀ ó ní nítorí láti ọ̀dọ̀ Olúwa ni mo ti gbọ́n tí mo rí kọ́ yín pé ní alẹ́ ọjọ́ tá a fi Jésù Olúwa láwọn ọ̀tá lọ́wọ́ ṣètìrí báyìí ẹ rí i pé bí Júdásì ṣe gbòkèlè yẹn tán ló lọ bá àwọn ọ̀tá Jésù ìgbà táwọn máa parí ìsìn gbàrà Olúwa yẹn tí wọ́n kọrin tán ni Júdásì ti kó àwọn ọ̀tá dé so ti yé nìsín wọ́n lọ sínú ọgbà Gẹ́stímánì yẹn ló ká àwọn ọ̀tá dé ó ti mọ̀ pé tán bá ti kó mẹ́ ọgbà ni wọ́n lọ ṣé n tí mò ń sọ yìí ó ní ní òru alẹ́ ọjọ́ tí wọ́n fi hàn yẹn ní alẹ́ ọjọ́ tí a fi Jésù Olúwa lé àwọn ọ̀tá lọ́wọ́ ó mú búrẹ́dì lẹ́yìn tó ti dúpẹ́ tán ó bù ú ó ní èyí ni ara mi tí ó wà fún yín kò sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń wé ọ̀wẹ́ o só ti yé yín o oúnjẹ kan ni wọ́n ń jẹ tẹ́lẹ̀ o Jésù ò ní kẹ́ ẹ máa jẹ oúnjẹ yẹn ní ìrántí òun o àjọ ìrékọjá ńkọ́ ni oúnjẹ alẹ́ Olúwa o àjọ ìrékọjá feast of Passover Júù ló ní oko kan wá wọ́n táyìn kan bá ka bẹ́ẹ̀lì pé àwọn Júù ẹni rà padà ni wọ́n jẹ́ ẹ̀yin náà fẹ́ máa jẹ́ lọ́dọ̀ yín kò sí jà ń bẹ́ẹ̀ ẹ máa jẹ́ ǹso kò séwu ń bẹ́ẹ̀ ṣùgbọ́n táwa ń sọ ni pé kò síbi kankan tí Jésù ti sọ fún ìjọ wípé ẹ máa jẹ àjọ ìrékọjá. tẹ́ ẹ bá sì jàjọ ìrékọjá ìdúró lẹ́jẹ̀ tọ́ra àwọn tó jàjọ ìrékọjá nínú ìwé Ẹ́kísódù orí ìdúró ni wọ́n jẹ àkàrà aláìwú pẹ̀lú ẹran yẹn wọn ò sì bọ́ ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan ẹni sọ́ọ̀sì náà kẹ́ ọ lọ́wọ́ ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan funfun sí ní kò sì gbọ́dọ̀ lábà wọ́n àrùn kankan ò gbọ́dọ̀ sí. ẹ wà dín tí ó gbẹ ẹ wà dúró lẹ́ẹ̀mọ̀ jẹ tẹ́ bá sì jẹ ẹ ní àkàrà aláìwú ẹ ní ewúro ẹ ní ọ̀dọ́ àgùntàn bẹ́ẹ̀ bá ti ń jẹ àkàrà aláìwú àti ewúro lẹ́ẹ̀mọ̀ jẹ ẹ sì wà dúró orí ìdúró lẹ́ẹ̀ ti jẹ orí ìdúró náà ti ń jàjọ rẹ kọjá. wà á ti jẹ búrẹ́dì wà á tún jẹ ewúro pẹ̀lú ẹ̀ wà á tún jẹ ẹran pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kò sẹ́ran nínú oúnjẹ alẹ́ Olúwa búrẹ́dì àti wáìnì nìkan ni nǹkan méjì tó wà ń bẹ ni búrẹ́dì àti wáìnì ni ọba ògo ó mú búrẹ́dì lẹ́yìn tó dúpẹ́ tán ó bù ó ní èyí ni ara mi tó wà fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi ó ní bákan náà ló mú ife lẹ́yìn oúnjẹ ó ní èyí ní ife tí májẹ̀mú tán pè ní ife ní kọ́ọ̀bù ó ní èyí ní ife tí májẹ̀mú titun tí a fi ẹ̀jẹ̀ mi dá nígbàkúgbà tí ẹ bá mú ẹ máa ṣe yìí ní ìrántí mi nígbà dẹ̀ sí tán wọ́n kọrin kan wọ́n bá jáde lọ sínú ọgbà wọ́n ń dé ọgbà yẹn tán ní alàgbà Júdásì ló dé ẹjọ́ tí mo fẹ́ kí n tó tún tẹ̀síwájú ṣe é rí àwa ti kọ́ yín pé ààbò ayérayé ń bẹ lórí ẹ̀ ń tà àgbàlá ṣe é mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbọ́ wàásù wa dáadáa ààbò ayérayé ń bẹ lórí ẹni tá a gbàlà ọ̀rọ̀ àwọn Yorùbá wa sọ wípé
fọlọ́run sọ mà gbọ́dọ̀ fi okùn ọ̀gẹ̀dẹ̀ gùn pẹ́. Ààbò ayérayé ọ̀dájú, ṣùgbọ́n fún ọmọ Ọlọ́run tó sowé agbéjẹ́ mọ́wọ́ ni o. O ò lè ṣe lòdì sí Jésù kórí ẹ má burú o. Jésù ò lè ṣàánú ẹ kó náwó àánú orí ọ̀fẹ́ sí ẹ kó wá máa gbẹ lẹ́sẹ̀ kó sí ẹni bá dalẹ̀ yọ balẹ̀ lọ o. Ẹ̀yin ẹ wo ibi kí ni Jésù ṣe fún Júdásì? Ibi kí ni Jésù ṣe fún Júdásì? Ẹni àfẹ́ àwọn bàbá wa wípé àlọ́ràn ẹni àbá wa náwó oore sí ká fẹ́ dénúdénú tí ọ̀fẹ́ ni ṣẹ́bẹ́yìn náà mọ̀ pé ní ibi ni. Nígbà táwa wà ń kékeré àwọn bàbá tiwa yìí ṣe gbàgbọ́, ṣùgbọ́n ó ní wọ́n kọ́ nígbà táwa ń kékeré lóko wa ni pé Júdásì oníṣẹ́ oró ojú tìẹ o Jésù jíǹde. Lóko wa ni wọ́n máa ń kọ́ nìyẹn, ṣé tí mo sọ yìí nígbà táwa kéré àwọn bàbá tiwa yìí ṣe gbàgbọ́ o, ṣùgbọ́n àwọn ọmọ nígbàgbọ́ yẹn wọ́n ti máa ń kọ́ nìyẹn nígbà jíǹde o. Júdásì oníṣẹ́ oró ojú tìẹ o Jésù ti kí lẹ́ni tí a pè lápòstélì ṣe di oníṣẹ́ oró. Ẹgbẹ́ burúkú máa ń bà wá rere jẹ́ nítorí pé Júdásì ń kẹ́gbẹ́ burúkú. Ẹ wò mí ẹ̀ẹ̀mẹ̀tẹ̀ mọ̀ bá rìn. Ẹ̀ẹ̀mẹ̀tẹ̀ mọ̀ bá rìn. Ṣé ẹ rí ọkàn ò léegun, fèrèsé sí ọkàn wa òun lójú wa àtẹ̀tí wa. Tẹ́ ẹ bá wòwò kú wò yóò pa ọkàn yín lára. Tẹ́ ẹ bá ń fetí yín gbọ̀pọ̀kúgbọ̀ yóò pa ọkàn yín lára. Ẹ̀yin tí ẹ bá mọ èso èrè oko tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ kó oyè ọsàn ni tàbí àgbálùmọ̀ tàbí tòmátì tí kan bá ti rà ń bẹ̀ tó wà ní apẹ̀rẹ̀ tòmátì kan ẹyọ kan yẹn tẹ́ ẹ bá mú kúrò kí ni ó ṣẹlẹ̀ sí yòókù? Bọ́ọ̀ ṣe rí fún wa náà ni o. Kò sí ẹni kan náà pé èmi ò lè bẹ èèyàn burúkú ní kí n dè èèyàn burúkú. Wàá di èèyàn burúkú. Mọ̀ pé Júdásì ọ̀rọ̀ tí mò ń sọ yà ni kí n tún sọ fún yín dáadáa pé n tó forí burúkú sí òun ni pé òun rò pé ipá òun ká láti máa ṣọ̀tá láti máa sọ̀rí àwọn ọ̀tá Jésù kó wá rò pé òun ọ̀yàn yọ. Ó lè máa jẹ́ńlé orò kó máa jẹ́ńlé ogun kórìí ẹ̀ máa burú. Pátápátá là ń fọ́jú kúnákúná là ń dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀ tán kí ni ṣe ìdánidálẹ̀. Ó lè látán kó soríire. Ẹ má yàgò ọ̀bọ ni onígbàgbọ́ tó ń bẹ lábẹ́ oníṣẹ́ Ọlọ́run kan tí Ọlọ́run ti fi ire rẹ̀ sí ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run yẹn tó wá ń ṣe ọ̀rẹ́ àwọn ọ̀tá oníṣẹ́ Ọlọ́run yẹn. Ẹ pọ́ta ẹni èpòdù ọ̀yà. Ẹni tá ní bàbá yín ní bàbá gidi Ọlọ́run ṣàánú yín jọ kan ṣé bàbá lẹ́ni Ọlọ́run sì yín lójú. Ntáwọn Farisí ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn Jésù nìyẹn náà sọ fún Júdásì nìyẹn. Àṣeyàn ní pẹ̀tù àpà bàbá yín láìpẹ́ àpà gbogbo bolenge tí ń ṣe nìyẹn àpà. Níjọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ fún Júdásì nígbà Jésù tó máa wá sí pàdé Jésù wá sọ fún wọn pé màá kú. Ó ti gbọ́ ní other side ó ní èmi gangan máa kú. Èèyàn kankan kọ́ ni ọ̀pá mi fúnra màá fẹ́ mi lílẹ̀ o màá dẹ̀ tún jíǹde lọ́jọ́ kẹta. Tó tún gbé lọ fún wọn pé ẹ mọ̀lẹ́ máa pọkùnrin òun fúnra ẹ mọ̀ lóhun ó kú pé òun tó jíǹde ó lóhun ó jíǹde. Ẹnu Júdásì ni wọ́n ti ń gbọ́ gbogbo wàásù Jésù wàásù yẹn ní gbangba àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ló ń sọ fún pé òun ó kú òun ó jíǹde lọ bó ló ṣe dé tí àwọn Farisí. Inú wọn fi ní pé ọmọkùnrin ọ̀daràn yẹn ó lóhun ó jí òǹde o ẹgbókúta ńlá rábàtà Júdásì lọ́fà.
ṣé Jésù ọ̀wá jíǹde? ṣé Jésù nìkan mọ̀ yí òkúta kókó lè bá a jáde nígbà tó ń èsì Lásárù? Ọlọ́run jẹ́ kẹ́ ẹ gọ̀. ọ̀rọ̀ oúnjẹ alẹ́ Olúwa là ń sọ. ẹ jọ sóye yìí tí mo fi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Judas ni o. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbi yẹn wọ́n kọ́ fún ẹ̀kọ́ tiwa ní o. Ẹ máa la tán tẹ́ ẹ bá máa tọ́ Jésù lẹ́yìn, ẹ tọ́ Jésù lẹ́yìn. Tó bá jó òsàlẹ̀ fẹ́ bọ́ ẹ lọ bọ̀ ọ̀sà. Tó bá jó òsàlẹ̀ fẹ́ bọ́ ẹ lọ bọ̀ ọ̀sà. Ṣùgbọ́n mo sọ fún yẹn má bọ̀ ọ̀sà. Gbogbo àwọn tó ń bọ̀ ọ̀sà lórí wọn ó burú. Báyé bá yẹ wọn, ọ̀run ò lè yẹ wọn. Kò sì sí ayé kan tí ń yẹ olóòsà. Ṣé n tí à ń sọ yé yín? Ẹ má bọ̀ ọ̀sà, ẹ má bọ̀ ọ̀sà. Jésù ni ẹ tẹ̀lé. Ẹ mọ̀ wá la tán, ẹ wá máa tẹ̀lé Jésù, ẹ tẹ̀lé dáadáa. Tí Jésù bá, ẹ mọ̀ pé àwa kọ́ la fẹ́, àbáwa la fẹ́ ni. Ó ló fẹ́ wà. Bó ṣe fẹ́ Pétérù tó fẹ́ Jòhánù ló ṣe fẹ́ Júdásì. Ẹ jọ ẹ̀yin mọ̀mọ́ tẹ́ wà ń bí àtẹ̀yin bàbá tẹ́ wà ń bí. Ẹ jọ ṣé ẹni tẹ́ ẹ mọ̀ lọ́ta yín sẹ́yìn máa gbé àpò àsùnwọ̀n yín fún? Ibẹ̀ ni ẹ bá fẹ́ràn inú àwọn ọmọ tẹ́ ẹ bẹ̀ yín lẹ́mọ̀ pé mi ni mo bí àwọn ọmọ yẹn, ṣùgbọ́n ọmọ ayọ̀ ọmọ lẹ́ fi ibi tẹ́ ẹ̀ ń fowó pamọ́ sí o lẹ́gbòwó tí mo ìwò ibi tí mò ń kó pamọ́ sí rẹ̀ o. Jésù tí mo fẹ́ fún yín ni pé Jésù nífẹ̀ẹ́ àkànṣe sí Júdásì. Kó ń kówó sí lọ kì í ṣe kó fẹ́ sọdẹ lẹ́sẹ̀. Irọ́. Kì í ṣe pé ó fẹ́ sọdẹ lẹ́sẹ̀ torí kó fẹ́ràn ẹ ni. Irú ẹ̀yẹn lọ wá ń dalẹ̀ Jésù. Wọ́n àrán Júdásì látọ̀run pé kó wá dalẹ̀ Jésù o. Àwọn alásọtẹ́lẹ̀ tó sọtẹ́lẹ̀, àwọn olè tó sọtẹ́lẹ̀, wọ́n sọ pé Júdásì ni ó tán, wọ́n sọ pé Júdásì Kàríọ́tì ni o. Òun ló mọ̀ tẹ̀rí sí o. Àpòstélì ni Jésù pé o. Àpòstélì ni Jésù pé o. Ẹjọ́ sóyè yín. Nígbà tá a bá wá sí tí Jésù wá gbà wá látàn tó sọ wá dọmọ, àwa yẹn la wá lẹ́tọ̀ọ́. Àwọn tí Jésù ti kọ́ yìí ní ọmọ Ọlọ́run ló ń gbára Olúwa. Ta ni mo ló ń gbára Olúwa? Ọmọ Ọlọ́run ni. Ìdí tá a sì fi ń gbára Olúwa ni pé à ń kéde ikú Jésù. Kí ni mò ń sọ o? À ń kéde ikú Jésù. Àwọn kan ní Jésù ò kú, àwa ń sọ pé Jésù kú. Mo máa ń sọ fáwọn èèyàn pé Jésù nu Bíbélì yàtọ̀ sí Jésù nu Kùránì. Wọ́n bá lánàá bí Ìsá ń Jésù kọjọ́ra wọn. Ànábì Ìsá ò kú, wọ́n ló pòórá ni wọ́n ní. Ṣùgbọ́n Jésù nu Bíbélì ó kú. Gbogbo ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀. Ṣé tí mo sọ rí? Ó kú, àwọn wòlíì rí, wọ́n rí iná àgbélébù, wọ́n sì rà dé. Àwọn tó kọ̀wé ìrere wọ́n kú, àwọn tó sì kọ̀wé ìrere wọ́n yìí sá àwọn akọ̀tàn. Àwọn tí wọ́n rí ni Mátíù rí, Lúùkù kò rí, ṣùgbọ́n báwọn tó rí rìn. Máàkù ò rí, ṣùgbọ́n Máàkù bá Pétérù ṣiṣẹ́. Inú ìwé ìrere mẹ́rin yẹn, Mátíù, Máàkù, Lúùkù àti Jòhánù àti Mátíù, àwọn ìyọmọ ẹ̀yìn wọ́n á rí, wọ́n jọ jẹun ní. Ẹ má jẹ́ àwọn máa dàgbà gbọ́rú fún yín. Ẹ má jẹ́ àwọn oníkàtìkàtì, àwọn tó jẹ́ pé ìmọ̀ èké ó ti dẹ́kìnì agbárí wọn. Irọ́ ẹlòmíì kọ́ lẹ́kọ̀ọ́ tó lóun nímọ̀. Irọ́ èké ló kún agbárí ẹlòmíì, ó ti ṣe dẹ́kìn ẹ̀. Sátánì ti dẹ́kìnì agbárí àwọn èèyàn kan pẹ̀lú irọ́. Jésù Kristi kú. Nígbà tá a bá ń gbára Olúwa, ìkejì ni pé ètéke tá a fi ń gbára Olúwa ni pé à ń sọ pé ó ṣe kí ni o, ó ń pa. Ẹ má jẹ́ kó ní wàá sọ fún mi pé Jésù kankan padà wá mọ́. Wọ́n á lè dàgbà gbọ́rú fún yín. Àwọn ọmọ tí wọ́n bí nìsín wọn ò lè sọ pé Bíbélì ọ̀dà.
kò sí mọ́ gíríkì tán fẹ́ ní tàbí mi ìbéèrè tí wọ́n fẹ́ kọ́ tí ó sọ̀rọ̀ Ọlọ́run dasán. Ṣé nǹkan tí mò ń sọ yìí? A wá sọ fún wa nù ọ̀rọ̀ yìí wípé a gbọ́dọ̀ yẹra wa wò. Ẹnìkan ní pé sọmọdé lè gbà àtọmọdé àtàgbà gbogbo yẹn náà fún nára Olúwa tó bá ti jẹ́ àṣefẹ́ ṣọ́ọ̀ṣì ni wọ́n ń ṣe. Wọ́n lè mọ gbogbo ìtẹ̀rùtọ̀ ọmọ lólè tó bá ti jẹ́ oúnjẹ alẹ́ Olúwa. Ọmọdé tí ó gbà kọ́ jẹ́ ọmọdé tó ti dàtún bí tẹ̀mí mímọ́ ń gbénú ẹ̀. Ọmọ yín tẹ́ ẹ bá mọ̀ pé kì í sọ ọmọ Ọlọ́run, kì í ṣe gbogbo ọmọ tí ń lọ ṣọ́ọ̀ṣì lọ́mọ Ọlọ́run o, kì í ṣe gbogbo ẹ̀ tí ń ṣẹgbẹ́ akọrin lọ́mọ Ọlọ́run. Ẹ jẹ́ n tó sọ, kì í ṣe gbogbo oníwàásù lọ́mọ Ọlọ́run o. Ṣé gbogbo ẹni tí ń kọ́ yan Sunday school lọ́mọ Ọlọ́run o. Gbogbo ń tà ń ṣe yìí akíka ni o. Kí mo wí? Akíka ni o. Akíka ni o. Akíka ni o. Akíka ni o. Akíka ni kéèyàn mọ̀ ọ̀rọ̀ sọ. Akíka ni kéèyàn mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀. Akíka ni kéèyàn mọ̀ ọ̀rọ̀ yàn nànà. Èèyàn lè ṣe gbogbo tí mò ń ṣe kọ́ máa jọmọ Ọlọ́run. Sọ̀rọ̀ mi yé yín. Ẹ mọ akíka, charisma, ẹ̀bùn ni. Akíka yàtọ̀ sí akin. Ní agbo àwọn akin dìdìrín ni tó wà ń bẹ. Akin dánidání wà. Akin lolú sì ń bẹ. Akin délé ń bẹ. Akin dúró ti ní wà. Akin wùmí ń bẹ. Akin yẹmí sì ń bẹ. Mọ̀tẹ́ bá rí yàtọ̀ jẹ́ akin náà ẹ̀kúnlẹ̀ tó wí sí akin ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ akin dìdìrín. Àbákin dánidání. Ṣé rí ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run lẹ́nu tó jẹ́ pé akin ni. Akin lẹ́nu tó ní ẹ̀dá Ọlọ́run nínú ẹ̀. Akin dàbí Ọlọ́run. Òun ni àwọn tó lè gbára Olúwa. Ọmọdé ń dọmọ Ọlọ́run. Abẹ́yìn ọmọ. Ọmọdé ń dọmọ Ọlọ́run. Mo rà àánú gbà àwọn ọmọ tèmi ti tètè di àtúnbí lọ́mọdé. Báwo ni mo ṣe mọ̀ pé ọmọ mi di àtúnbí? Nǹkan kan ló kan ẹ̀yìn, méjì ni. Ẹ̀rí mẹ́ta lèèyàn mọ̀ tí wọ́n fi ń dọmọ Ọlọ́run. Ìkan wà nínú, méjì wà lóde. Ìtò wà nù ọmọ ló máa mọ̀ bóun dọmọ Ọlọ́run. Kí ni? Bíbélì wípé ẹ̀mí ti ká lára rẹ̀. Ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run là ń ṣe. Ẹ̀mí mímọ́ yẹn á wá tún máa darí wa. Ó níyà àwọn tí àǹtí ọwọ́ ẹ̀mí mímọ́ ṣamọ̀nà ní sọmọ Ọlọ́run. Mo lè lẹ́mìí mímọ́ kí n má fèdè fọ́. Ìfèdè fọ́ kì í sàmì pé mo jọmọ Ọlọ́run. Àlá lílá bí má ṣe lálàá bẹ́ẹ̀ ni orí kan kèfèrí babaláwo a máa lálàá. Ẹ̀rí ẹ̀mí mọ́ yẹn gbogbo èèyàn kọ́ ló ní kìkìdá àwọn ọmọ Ọlọ́run ni wọ́n máa ní ẹ̀rí yẹn ní inú pé ọmọ Ọlọ́run ni mò ń ṣe. Kódà nígbà ó jẹ́ pé inú ẹni ní ìgbàgbọ́ ẹni mọ̀ pé tó fẹ́ jọ nìyẹn. Kò wá rí bẹ́ẹ̀. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nù Kristi ó ti di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ sí kíni ó ti kọjá. Báwo ni màá ṣe mọ̀? Báwo màá ṣe mọ̀? Dáníẹ́lì pé Dáníẹ́lì ti dọmọ Ọlọ́run. Ọmọ mi ní Dáníẹ́lì. Nígbà tí mo bá rí tí Dáníẹ́lì bá jí tó gbé Bíbélì tó kúnlẹ̀ tó gbàdúrà. Tí èyí ṣe pé mi mọ̀ yọgi sí pé sọ́ọ̀nì dìde gbàdúrà ni. Èso gi la fi mọ gi. Téèyàn bá dọmọ Ọlọ́run. Báwo màá ṣe mọ̀ pé ọmọ mi ti dọmọ Ọlọ́run? A fẹ́ràn Ọlọ́run. A fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. A fẹ́ràn àdúrà. Fúra ara ẹ̀ láì jẹ́ pé ẹ jí. A jí. Ó ṣeé ṣe nígbà tẹ́yìn bá rò pé ó yẹ kọ́mọ ẹ̀ máa sùn ni. Ó lè dìde kó máa gbàdúrà.
tá a bá dẹ̀ sọ fọ́mọ pé àdúrà yá gbà yẹn kọ́ ni ó wà á dàrú tí ó wà sọ pé ṣé n tí mò ń sọ yé yín èso igi la fi mọ̀ ó nípa èso wọn lẹ́ẹ̀fì mọ́ ọmọ yẹn á fẹ́ràn Ọlọ́run á dẹ̀ wá máa ṣe ń tó tọ́ tí kì í bá sọmọ Ọlọ́run àpòrọ̀ àṣẹ ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó bá ṣàṣìṣe anímọ̀ mi mo ti fọ́ kọ̀ọ̀pù yín o bó o lọ ṣe fọ́ ó kàn jábọ́ lọ́wọ́ mi náà ni kò ní purọ́ irú ọmọ yẹn lè gba ara Olúwa wọ́n mọ̀ pé ẹ̀kọ́ àwọn àjọ kan wà wọ́n tọ́ ọmọ ọba pọ̀ ọmọdún 12 ẹ̀ lè ṣe ìrìbọn fífún níbi tí ó gbára Olúwa Bíbélì ò sọ bẹ́ẹ̀. àwọn kan gbà pé tọ́mọ ọba pọ̀ ọdún 12 nítorí ọdún 12 ń Jésù wọ tẹ́ḿpìlì ọdún 12 kọ́ ni Jésù mọ́ lọ́wọ́. Samuel gan tó jẹ́ pé èso èèyàn ni àti kékeré ló ti mọ Olúwa àti kékeré ni Samuel ti mọ Olúwa wọ́n ti gbọ́yàn lẹ́nu ẹ̀ báyìí tí ìyá rẹ̀ lọ fi sínú tẹ́ḿpìlì sínú sílò nílé Olúwa ni Olúwa ti ń bá Samuel sọ̀rọ̀ kò sì wùwà táwọn ọmọ Élì ń lù so ní tí mò ń sọ yìí à ń tẹ́ fi mọ̀ pọ́ ọmọ yìí ti dọmọ Ọlọ́run nìyẹn ọmọ tí ò bá purọ́ gbogbo èèyàn ló ń purọ́ àwọn ìyá wa sì kọ́ ló kọ́ wa nírọ́ kò sí ẹnikẹ́ni tó lọ sùkúù rọ́nu wa àyè lọ sùkúù ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tí ń kọ́ ẹ̀ṣẹ̀ inú ẹ̀jẹ̀ ló wà mọ̀tẹ́ bá rí ọmọ kékeré tí ò purọ́ mọ́ tí ò jalè tí ò rìnrìn kùnrin ìyẹn yìí ṣe ìwọ ọmọlúwàbí náà pè ní ìwọ ọmọlúwàbí ni pé kọ́ máa ṣe sí i kọ́ jẹ́ntù ṣùgbọ́n torí pé jẹ́ntù kò sọ pé kò lóró nú ṣùgbọ́n ọmọ Ọlọ́run yìí lóró nínú ṣé nǹkan tí mò ń sọ sóye yín ìwé mímọ́ sọ pé tẹ́ ẹ bá máa wá gbára Olúwa ẹ̀yin tẹ́ ẹ ń gbára Olúwa yẹn ẹ má wàá gbà á láì yẹra yín wò a gbọ́dọ̀ ṣàyẹ̀wò ní ẹsẹ̀ 28 yẹn ó ní nítorí ẹni tó bá ń jẹ tó ń mu láì mọ̀ ìyàtọ̀ tó wà nínú ara Kristi ó ní ẹ̀jẹ̀ 28 ó ní kí olúkúlùkù yẹ ara rẹ̀ wò kó tó jẹ nínú búrẹ́dì kó sì tó mu nínú ife Olúwa olúkúlùkù náà ní kó ṣe kí ni o kó yẹra ẹ̀ o torí tí ẹni tó bá ń jẹ tó ń mu láì mọ̀ ìyàtọ̀ tó wà nínú ara Kristi ìdájọ́ ló ń jẹ tó sì mú lórí ara rẹ̀ a gbọ́dọ̀ yẹra wa wò ẹ wá wò wọ́n ní tá a bá wá yẹra yẹn wò yẹ kéèyàn tẹ ayé rẹ̀ wò yẹ́bẹ́yẹ́bẹ́ kéèyàn ṣe ọ̀fìn tó ká wọ́n ní ojú bá balẹ̀ yóò rí mú ká jẹ́ kójú wa wò nù ká má wò dé ẹ̀jẹ̀ á wò sùnùkùn ká lè rí n tó farasin ní kọ̀rọ̀kọ̀ndú ọkàn wa nítorí pè ní yíyára ẹni wò ni ẹ wá wo ìbéèrè 3 ni a fẹ́ béèrè àkọ́kọ́ ni pé ta ni mo gbọ́dọ̀ ṣàyẹ̀wò ṣé sóní wàásù ni tó bá ti dọ̀rọ̀ ara Olúwa àwọn òfin fún ẹ kó o ṣe àyẹ̀wò ní wàásù ṣé ìyàwó mi ni àbọ́kọ mi wọn à ní kó o ṣe àyẹ̀wò ìyàwó ẹ ṣé ìyàwó mi yẹ kó gbára Olúwa kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ ìfàlànà gbọ́tara ẹ ni ṣé àwọn alàgbà ṣọ́ọ̀ṣì wa náà ní kí n máa ṣàyẹ̀wò rárá sáládùúgbò mi ni rárá àlẹ́ mi ti ká lára èmi ti ká lára mi ní kí n ṣe àyẹ̀wò ara mi tára ni kó ṣe àyẹ̀wò ara ẹ̀ ẹ̀ka rẹ̀ ìkejì ni pé torí kí ni mo gbọ́dọ̀ ṣe àyẹ̀wò ara mi ìdí méjì ni àkọ́kọ́ Olúwa ló pa láṣẹ wọ́n àgbà wa mọ̀ràn ń bí pé àṣẹ Olúwa ni pé kẹ́ ẹ tó lọ fún ìsìn gbára Olúwa o ẹ ti gba 10 lọ́dún yìí o tó bá jẹ́ kó oṣooṣù náà ṣe ṣọ́ọ̀ṣì o àwọn ṣọ́ọ̀ṣì kan bóyá tí wọ́n lọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ń ṣe o àtàwọn tó ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ àtàwọn tó ń ṣe lóṣooṣù ó ṣàjẹ́ pé nínú ìgbàgbọ́ láti ń ṣe kọ́mọ̀jẹ̀nú ẹ̀sìn ṣé tí mo ń ṣe ó yé yín ẹ̀sìn ló láyé dèrú nǹkan tọ́lọ́run dálẹ̀ a lè ṣègbàgbọ́ ká máa ṣínú ayédèrú kò ṣeé ṣe
ẹ̀kan lóṣù lẹ́yìn ṣe ni o, ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ṣe ni o, kó sáà jẹ́ wípé ọ̀ ń yẹra ẹ̀ kó tó lọ gbà. Ìkejì ni wípé tá a fi gbọ́dọ̀ yẹra wa wò yìí ni pé tá a bá ń jẹ ara Olúwa, tá a mú ìfẹ́ Olúwa ní àìyẹ, ó máa mú ìdájọ́ wá. Kí ni ìdájọ́? Àìlera. Ẹ wò mí, àìlera yẹn ó lè jẹ́ àìlera tara, ó sì lè jẹ́ àìlera tẹ̀mí. Ẹ lè máa gbára Olúwa kí gbàgbọ́ ní àìyẹ, kí gbàgbọ́ má dàrú fún yín. Ẹ lè máa gbára Olúwa kọ́ má rẹ̀ yín. Àti pásítọ̀ tó ń fún yàn àtẹni tó ń gbà á, tẹ́ ẹ bá ti ń jẹ ara Olúwa, tẹ́ ẹ mú ara Olúwa ní àgálámàsà, kò lè dáa fún yín nínú ìgbàgbọ́. Òótọ́ mi ò ṣépè fún yín o, òótọ́ mo sọ fún yín o. Ṣé ẹ mọ Bíbélì sọ̀rọ̀ kan, Òwe orí 20:13, ó ní ẹnikẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní òní ṣe rere. Ìṣerere yẹn kì í ṣe pé kò ní lówó lọ́wọ́ o. He shall not prosper. Tọ́ba lẹ́yìn òní, tí Olúwa bá lẹ́yìn òní ṣeré, ìyẹn ni pé ìgbàgbọ́ òní pagere lọ́wọ́ Olúwa ẹ̀. Ẹni a máa tanra ẹ̀ jẹ. Ní Kọ́ríńtì kejì orí 13:5 ni pé ẹ wá ara, ẹ máa wádìí ara yín tẹ́ ẹ bá wà nù gbàgbọ́. Àfi tẹ́ ẹ bá já wọn ẹni tàǹtàǹ. Ó dẹ̀ máa ń fa ikú àtọ́jọ́. Kí ló pa Anana àti Safira? Hallelujah. Jésù ràn ayé mi lọ́wọ́. Mo fẹ́ káyé mi ó rí bí tàwọn èèyàn nu Bíbélì. Mo fẹ́ kí ìṣẹ́ránṣẹ́ mi ó rí bí tàwọn èèyàn nu Bíbélì. Ẹ wò mí. Anana àti Safira, wọ́n lẹ́gbọ̀n, wọ́n lábúrò, wọ́n ní bàbá, wọ́n ní ìyá. Wọ́n kún ṣọ́ọ̀ṣì. Ọ̀fọ̀ ò sì fi rúfuru, kò fi rú náà gbá. Pétérù sọ pé ẹ gbà mí, Jésù olùgbàlà, pàtí sọ́kọ̀ yìí kọ́, ó kú náà ni. Lórí kíni? Lórí irọ́. Ṣébẹ́ yìí rẹ ló sáwà láyé, ṣé mi mo ní ká mówó wá ní? Ebi wọ́n lọ nílẹ̀, ìwọ ló ta. Kí ló ń ṣèké sẹ́mi mímọ́ sí? Èmi kọ́ ló ṣèké sí ẹ̀mí mímọ́ ni. Gbì, ó sì rẹ̀ lulẹ̀, ó kú. Ìyàwó ẹ̀ náà tó dé, ó ní kí ló dé tí ẹ̀yin yìí fi gbà kí Sátánì ó kún yín lọ́kàn tó bẹ́ẹ̀ gẹ́ láti ṣèké sẹ́mi. Wo àwọn tó gbé ọkọ ẹ bó ṣe yí báyìí, ló náà bá rẹ̀ lulẹ̀. Àwọn èèyàn bá wá ṣọ́ọ̀ṣì mọ́. Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n ò sì bẹ̀bẹ̀. Wọ́n lọ lé ìyá àti bàbá Anania àti Safira, àwọn ní ẹ kú ọ̀rọ̀ ọmọ. Wọ́n á kìlọ̀ kí ẹnìkan kú rọ̀jù. Àwọn yẹn ò ṣẹ̀sì ìjọba Ọlọ́run ni. Ọlọ́run ló ń rìn. Wọ́n sì wá dénú agbọn wọn ní ẹ̀yin ọmọ lọ. Àmọ́ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o. Ó mọ̀ pé yóò rí bẹ́ẹ̀. Pétérù yìí náà ni ẹnìkan ní owó rè bàbá, ẹ má gbára wa. Ó ní kówó ẹ̀ ò ṣègbè pẹ̀lú ẹ̀. Kò pẹ́ sọ. Ìtumọ̀ ni pé orí ẹ̀ ti burú. O fẹ́ fowó rẹ̀ bùn ọ lọ. Ìwọ. Kò sì sí. Wọ́n á sọ pé àwọn bẹ́ẹ̀ yẹn ṣe rí ní ìsìn. Náà rí ń gbà yẹn. Tẹ́nìkan bá lóun lọ gbàdé àwọn àpèsè bí tán ti kú ń jò ní. Ìwọ náà ń lọ. Bíbélì yìí ń pé àwọn èèyàn ọ̀dàṣà àti súnmọ́ wọn. Ó ní kìkìdá àwọn tọ́lọ́run wá ń gbàlà ni wọ́n yàn kúnjọ. But we can see all over you the glory of the Lord. We are welcome in the name of the Lord. Ẹ jọ ṣe ọ̀rọ̀ iye yín o. Ó ní báwo ni wọ́n á ṣe yẹ ara mi wò? Ẹ máa gbọ́ òun. Àyẹ̀wò tá a máa ṣe yẹn yóò jẹ́ àyẹ̀wò tó ń wá ẹ̀ṣẹ̀ tó sì fẹ́ sọ ẹ̀ṣẹ̀ nù nínú ìbànújẹ́ fún ẹ̀ṣẹ̀ ni o. Nínú ìbànújẹ́ ọkàn pé ayé tí mò ń gbé yìí ò dáa. Àkọ́kọ́ ni pé kí n bi ara mi léèrè pé ṣé lóòótọ́ mo ti gba Jésù Kristi Olúwa tọkàntọkàn mi?
ntí Paul sọ fún olórí túbú ní Luke àbí Acts 16:31 sí àpòsí orí 16 wọ́n ṣe ó gba Jésù gbọ́ tó bá ti lè gba Jésù tọkàntọkàn á gbà ọ́ là kó ju bẹ́ẹ̀ lọ. ẹ̀yin wo náà ti ṣèrìbọ mi ń bì nígbà èmi ṣèrìbọ mi gbà tá a dé odò tí wọ́n ti ṣèrìbọ mi fún wọn ní Joseph ṣé lóòótọ́ lọ gba Jésù mo ní mo gba Jésù ṣé mo gba Jésù tọkàntọkàn mo ní mo gba Jésù ní lórí ìjẹ́wọ́ rẹ yìí ìbá àti ẹ̀jẹ̀ pé mo purọ́ fàlùfáà ní kọ̀ọ̀kàlùfáà ṣùgbọ́n mi ò purọ́ mo mọ̀ pé mo gba Jésù tọkàntọkàn mo gbà lólùgbàlà ọkàn mi mo gbà ní Olúwa ayé mi sótìyé. ìkejì ni pé kí n bá mi ṣe lóòótọ́ la ti tún mi bí ṣé mo wà nú ẹbí Ọlọ́run ẹ̀yin ọ̀dọ̀ yín lọ́kàn wà hallelujah. tí n bá jẹun tí àwọn bá ní pé ṣé mo yó máa ọ̀dọ̀ mi ní kùn wà mo yó ọ̀dọ̀ mi ní kùn wà bó yó ìwọ lọ mà. ebi lè máa pẹ́ kó délé kan ní pé bó ni oúnjẹ wà ó ní mo ti yó ṣe bí ọ̀dọ̀ ẹni kùn wà nígbà tí wọ́n bá ń kagbe àjà lóru èmi wọ́n gbóúnjẹ fún ẹ̀wọ́ ló jẹ́ ṣé tí mo sọ yé ọ̀dọ̀ yín ni kùn wà ọ̀dọ̀ yín lọ́kàn wà ẹ̀yin lẹ́ máa mọ̀ bẹ́ẹ̀ bá jọmọ Ọlọ́run. níta wa tún fi lè mọ̀ ní pé nígbà tó bá lọ jọmọ Ọlọ́run tó wá ń dalẹ̀ rú tí mo wá bá ó ṣe ni ìjà ló ń jà ọmọ Ọlọ́run ìjà ó ti tó bẹ́ẹ̀ tó wá tún ní irọ́ mo fẹ́ dàrú ni màwa ni pé ìwọ ọmọkùnrin ṣé lóòótọ́ ló sì jẹ́ lóòótọ́ ló sì jọ ọmọ Ọlọ́run báyìí ọmọ Ọlọ́run yìí ṣe yìí ó ṣé tí mo sọ yìí àwa la mọ̀. ìkẹta ni pé ṣé mo ní ẹ̀ṣẹ̀ tí mi ò jẹ́wọ́ rẹ̀ nú ayé mi. ṣe rí a máa ń ro nǹkan mọ́ra ara tá a máa ń ro mọ́ra lẹ́sẹ̀ ẹ jẹ́ wá sáwọn ẹ̀ṣẹ̀ yẹn àwọn ẹ̀ṣẹ̀ tẹ́yìn ò ká sí ni o kí èèyàn máa káànú ara ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ìgbéraga ẹ̀ṣẹ̀ ni ojú kòkòrò ẹ̀ṣẹ̀ ni kéèyàn máa sọ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ ni kéèyàn máa ṣàìgbọràn kí ni o ẹ̀ṣẹ̀ ni kéèyàn wá nífẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ kéèyàn nífẹ̀ẹ́ ayé ṣé mo nífẹ̀ẹ́ ayé ṣé mo ní ìrònú mi ṣé ìrònú mi mọ́ tẹ́ bá ti èròkérò ẹ ṣe nǹkan ọmọ Ọlọ́run tẹ́ bá ti èròkérò ẹ má bá yín ṣàlàyé ẹ sọ fúnra yín pé aláìmọ́ nìyí ọkàn àìmọ́ ni mo ń rèrò àìmọ́ ọkàn mi mọ́ kì í rèrò àìmọ́. ṣé mo tiẹ̀ ń jẹ́wọ́ Jésù Kristi níbi iṣẹ́ mi ṣé mò ń ka Bíbélì mi pẹ̀lú òtítọ́ inú ṣé mo máa ń gbàdúrà ṣé tí n bá sọ fún yàn pé màá máa gbàdúrà fún ṣé mo máa ń jó lóòótọ́ sí ìlérí tí mo bá ṣé mo ti fi tọkàntọkàn ronúpìwàdà àwọn ẹ̀ṣẹ̀ mi ṣé mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tá a ṣe tá a yí padà ẹ̀sìn ni o àṣẹlẹ̀yà ni o àfẹ́rẹ́ wa ṣẹlẹ̀yà ni Ọlọ́run kọ́ la fi ń ṣẹlẹ̀yà ṣé tí mo sọ yìí ǹjẹ́ mo tiẹ̀ ti jẹ́jẹ́ inú ẹ̀mí mi pé màá máa gbégbé ayé mi mọ́ ṣé mo fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn mi pẹ̀lú gbogbo ẹ̀mí mi pẹ̀lú gbogbo agbára mi ṣé mo fẹ́ràn ọmọnìkejì mi gẹ́gẹ́ bí ara mi wọ́n ní ó fẹ́ràn ọmọnìkejì rẹ̀ jẹ́ ara rẹ̀ lọ hallelujah mo ti ní ìpinnu kan ní ìsìn pé èmi ò ní máa sunkún káwọn kan lè máa rẹ́rìn-ín mi ò ní sunkún fẹ́yàn kó lè máa rẹ́rìn-ín. Bíbélì ò ní fẹ́ràn ọmọnìkejì mi jára mi lọ ní tó bá máa pa mí lára mi ò ní ṣe é. Mo fẹ́ láyọ̀ mo sì fẹ́ gbégbé ayé ayọ̀ mi tí gbé ayọ̀ tèmi bá ń bẹ̀ ẹnu jẹ́ ìwọ lọ́yàn. Wọ́n á sọ pé àtòrí pé ìgbé ayé ayọ̀ tèmi ó ń bà ẹnu jẹ́ mo á ní mi ò ní yọ àmọ́ ayọ̀ o. Torí Sátánì ló ní ìbànújẹ́ o àbí Sátánì ló náà ń jẹ́ tẹ́nìkan wá sọ pé inú wa ń bí òun torí pé mo ń láyọ̀ tí mo á sọ pé kí mo bá bínú mọ́ ẹ má jẹ́ ń láyọ̀ mi ò ṣe bẹ́ẹ̀. Wọ́n á ní fẹ́ràn ọmọnìkejì mi gẹ́gẹ́ ju ara mi lọ màá máa láyọ̀ tó bá lóun wọ́n máa bínú màá tún sọ fún pé àìfọ́ àmọ́kọ́ mọ̀ jẹ́ pé wàá bínú kú ni o torí gbogbo ọjọ́ ayé tèmi ni màá máa ṣe kí ni o màá máa láyọ̀. Fífẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara mi ni pé tí n bá mọ̀ pé ìpalára máa bá ẹ màá dùnkì má pa ẹ lára ṣùgbọ́n ìpalára tí ò ní bá ẹ náà ẹ̀wọ̀n káwọn kan wà tẹ́ ẹ bá ṣe nǹkan rí ìpalára wa ti bá wọn ẹ̀sìn àwa sọ fún mi pé wọ́n mọ̀ wulẹ̀ ṣe nǹkan rí kí ìpalára má bàa bá wọn ayé burúkú nìyẹn
ṣé mo ti dáríjì àwọn tó ṣẹ̀ mí? Ṣé mò ń gbọ́ràn nínú ọkàn mi sí àwọn òfin tí Kristi pa láṣẹ fún mi fúnra ara mi? Ẹ hàn pé Jésù máa ń pàṣẹ fáwọn àti ká lára wa yàtọ̀ sí tó panu Bíbélì. Ìgbà mi ò lè ní kọ́ máa kọrin, ìgbà mi ò lè ní kó fífa láìní, ìgbà mi ò lè ní kọ́ wàásù. Ó lè wọnú mọ́ tó dàn fún báyìí kó ní kọ́ wàásù, ó lè wọnú mọ́ rúwá kó ní kọ́ wàásù. So ti yé yín, ṣé mò ń gbọ́ràn sáwọn àṣẹ yẹn? Ṣé mò ń máa ń gbáradì kí n tó lọ gba ara Olúwa? Ẹ jọ̀ọ́ sọ yé yín. Nǹkan méjì ni a máa ń ní nínú ìsìn alẹ́ Olúwa: búrẹ́dì àti wáìnì. Nǹkan méjì yẹn ni. Tó bá ti jó méjì yẹn lọ, ṣọ́ọ̀ṣì kì í ṣọ́ọ̀ṣì náà ti gbé ẹran kalẹ̀. Wọ́n ní pé a fẹ́ ṣàjọ rẹ̀ kọjá. Àjọ rẹ̀ kọjá kọ́ ni oúnjẹ alẹ́ Olúwa. Tó bá ti kú ní wáìnì àti àkàrà, búrẹ́dì, ìbàjẹ́ búrẹ́dì gbígbẹ ní táwọn tí wọ́n ti ṣe, ìbá sì jẹ́ ìtẹ̀yìn fúnra ara yín ṣe tí ò ní ìwúkàrà nù, kò sá ti jẹ́ búrẹ́dì. Àwa gbàgbọ́ àṣẹ pé ẹnìkan bá sọ pé búrẹ́dì yìí o, nígbà tí wọ́n yà sí mímọ́ tán, ó kàn di ẹran ara Jésù ni, lọ́wọ́ yìí tíkẹ́ lẹ́nu, jákujàku ni o. Pé nígbà tán gbàdúrà sí wáìnì yẹn báyìí, mo ṣe dà sọ fún báyìí, mo kàn dàbí ẹ̀jẹ̀ lẹ́nu. Ìwọ ló ń tan rẹ̀ jẹ o, ìwọ ló ń tan rẹ̀ jẹ o. Búrẹ́dì ń jẹ o, wáìnì ń jẹ o. So ti yé o. Búrẹ́dì ń jẹ o, wáìnì ń jẹ o. Kí wá làbá yọrí ẹ̀? Tá a bá wá bàrà Olúwa, nǹkan mẹ́ta ló máa yọrí fún wa, tàbí kí n pè ní nǹkan mẹ́rin. Àkọ́kọ́ ni pé àwọn onígbàgbọ́ ọkàn wa di mímọ́ torí àwọn àyẹ̀wò tá a ti ṣe ká tó wá gbà yẹn. A máa ní ẹ̀rí ọkàn tó mọ́. Ẹ̀jẹ̀ Jésù kì í ṣe pé ó máa mú ẹ̀ṣẹ̀ wa nìkan kúrò, ó tún gbọ́dọ̀ mú ìfẹ́ fún ẹ̀ṣẹ̀ kúrò. Ìkejì ni wípé okun máa ń dénú wa, okun Ọlọ́run máa ń dénú wa. Nígbà tá a bá gbára Olúwa tán, a ní okun pẹ̀lú àwọn onígbàgbọ́ ẹlẹgbẹ́ wa. Ìkẹta ni wípé a máa ní ìfìdímúlẹ̀ ìgbéró. Bí àwa náà bá ti ń ronú lórí pé Jésù máa kú fún mi, ẹni tó kú fún mi máa ń padà bọ̀ lọ́jọ́ kan tí Jésù bá dé. Ṣé ojú ò ní tì mí báyìí? Hallelujah. Ẹ mọ̀ pé ojú ò tì àwọn kan níjọ́ tí Jésù bá dé. Kì í ṣe torí pé wọ́n dẹ́ṣẹ̀ o. Ẹnìkan kọrin, ó ní ṣé màá lọ láti lọ pàdé Olúwa mi lọ́wọ́ òfo? Must I go empty handed? Olójú máa tì mí kí n déwájú Jésù, kí n má ní ọkàn tí màá fi jábọ̀ fún wípé nípasẹ̀ mi làwọn ọkàn ìfi nígbàlà. Ní tí máa ń jẹ́ kójú tìyàn ni. Èrè kí ni ìgbàlà tí mo gbà lọ́wọ́ Jésù, kí ló ṣe fún? Ọmọ tó bá pawó wálé nìyẹn ò yìn. Ẹ wo mi, ọmọ Ọlọ́run tó bá mú ọkàn wá sínú ìyìn rere, sínú ìjọba ọ̀run, yóò dọ́run gbàdé tayọ̀tayọ̀ ní orí Olúwa. Tayọ̀tayọ̀. Ẹ mọ̀ pé ọ̀run kì í ṣèrè onígbàgbọ́. Ìjọba ọ̀run lè rí onígbàgbọ́. Ìjọba ọ̀run yìí ṣèrè onígbàgbọ́. Ìjọba ọ̀run ìpín wa ni, ẹ̀tọ́ wa ni. Adé tá a gbà lọ́run lè rí wa. Ó dé ìjọba ọ̀run, ìpín ẹni torí pé ó jọ mọ́. A sì ti nípìn ẹ̀ láti inú ayé ọmọ ọ̀run là wá sí. Kò dìgbà tí n bá tó kú kí n tó dọ̀run, ọ̀run kanlẹ̀ wà nú àyà mi. Ṣé tí mò ń sọ yé yín? Àwọn nǹkan tá a fẹ́ jẹ́ kó yé yín nínú ìpàdé tá a fẹ́ ṣe ní December nìyẹn. Ìjọba Ọlọ́run la fẹ́ bọ̀. Jésù mú ọ̀run sọ̀kalẹ̀ wá fún wa ní. Ìjọba ọ̀run yìí ṣèrè onígbàgbọ́. Olúwa mú mi délé, mo ti délé tẹ́lẹ̀. Olúwa jẹ́ ń dọ́run gbà, àlá àti dọ́run.
jẹ́ n wá gbadé yẹn ọ̀rọ̀ àdúrà kọ́, ọwọ́ ẹ̀ ló wà. Èmi máa yan èrè tí màá gbà lọ́run, Ọlọ́run kọ́ ní ọ̀yàn. Kò yé yín. Jésù ti sọ̀rọ̀ yìí nínú òwe tálẹ́ǹtì àti òwe mìíràn. Àbáyọrí kẹrin ni pé tẹ́ ẹ bá ń ṣàìsàn, tẹ́ ẹ bá wá síbi ìsìn gbàrà Olúwa pẹ̀lú ìgbàgbọ́, èèyàn máa ń rí ìmúláradá gbà nínú ìsìn ara Olúwa. Ọ̀nà méjì ni ìwòsàn Jésù fi máa ń farahàn. Tá a bá wàásù yìí dédé fáwọn aláìgbàgbọ́ níta, ó ní àmì wọ̀nyí ni wọ́n gbàgbọ́, ní wọ́n bá àwọn tó gbàgbọ́ ní orúkọ mi, wọ́n máa lẹ́mìí èṣù jáde. Jésù jẹ́ ni pé ẹ mú àwọn aláìsàn, ẹ wo aláìsàn sàn nípa ìwàásù yìí rere, ọ̀rọ̀ Ọlọ́run á jáde, wọ́n á rí ìwòsàn. Fún àwa ọmọ Ọlọ́run, ọ̀nà méjì la fi máa ń gbà rí ìwòsàn. Ọmọ Ọlọ́run máa ń ṣàìsàn, ṣùgbọ́n tọ́mọ Ọlọ́run bá ṣàìsàn, ẹ̀ṣẹ̀ ló máa ń sábà ń fà á. Tí ó bá jẹ́ ẹ̀ṣẹ̀, ó lè jẹ́ àìlóye. Ó ní àwọn èèyàn mi ń ṣègbé torí pé wọn ò ní mọ̀. Nǹkan méjì tí máa ń mú àṣàìsàn ni ẹ̀ o. Tí ó bá jẹ́ pé àìlóye, á jẹ́ pẹ́ṣẹ̀. Tẹ́ bá ní ẹjogún ẹ̀ ni, òye náà ni òye yín, torí Jésù ti ṣẹ́gun àwọn àìsàn lé bàbá àti ìyá yín, ó ti ṣẹ́gun ẹ̀ lórí igi àgbélébù. Táìsàn bá wá takú tó lóhùn ọlọ́mọ tó ya má lọ́mọ, ó kọ ẹnìkan ni ẹ má lọ́mọ. Táìsàn bá sọ fún ẹ pé òun ò lọ́mọ, ẹ̀ ń pa àwọn àbíkú ni máa ń jẹ́ má lọ́mọ. Ọmọ yìí má lọ́mọ, wọn kù lọ́tẹ̀. Táìsàn náà takú sínú àgọ́ ara ẹ̀ tó bá gbàgbọ́, tó bá wá síbi gbàrà Olúwa, wà á rí ìwòsàn. Ọ̀nà kejì tọ́mọ Ọlọ́run fi máa ń gbà rí ìwòsàn ni pé táwọn àgbààgbà, àwọn alàgbà tó bá dẹ́ṣẹ̀, bàbá múrin báyìí ni wọ́n dòróró lé ẹ lórí, ara rẹ̀ ó yá. Tá a bá wá gbàrà Olúwa tán, só yẹ ká tún lọ tayò ni, àbí ká lọ wo bọ́ọ̀lù, àbí ká lọ ta tẹ́tẹ́. Ìyẹn ọ̀dà. Tá a bá ti gbàrà Olúwa tán, káwa bì kan ti lọ gbàdúrà. Tó bá jẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn náà lọ gbàdúrà ni, nígbà gbàrà Olúwa tán, ó ṣeé ṣe kán mọ̀ ṣẹ̀ Jésù. Màmá àti gbàrà Olúwa tán wọnú ọgbà Gẹ́símánì, àwọn ọ̀tá dé ni wọ́n ká wọn ní bùbá. Jákujàku ni wọ́n ṣe. Àwa ò ní ṣe jákujàku lórúkọ Jésù. Ẹ dìde kẹ́ dá gbàdúrà. Ẹ dúpẹ́ lọ́wọ́ Jésù torí pé ó fẹ́ wa. Ìfẹ́ tó fi fẹ́ wa, ìfẹ́ àìṣẹ̀tàn ni. Ọba ògo, gba ọpẹ́ kó gbà yín wa o. Ó ṣé Olúwa torí pé ó fẹ́ràn wa o. Amóore rẹ o, amóore rẹ o, amóore rẹ o, amóore rẹ o. Amóore rẹ o, 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 amóore rẹ o. Amóore rẹ o, amóore rẹ o, amóore rẹ o, amóore rẹ o. Ògo ni fún orúkọ rẹ o. Ó ṣeun, ó ṣeun, ó ṣeun, ó ṣeun. Ẹ sọ fún Olúwa pé láti òní yìí lọ, gbogbo ara Olúwa tí màá máa gbà, màá máa kíyèsára o. Mi ò ní máa kùgbù lọ gbára Olúwa láìyẹ o. Èyí tí mo ti ṣe látẹ̀yìnwá, bàbá dáríjì mi o, jẹ́ kí n rá àánú gbà o. Mọ̀ jẹ́ ń bọ́, mọ̀ jẹ́ mọ́ níwájú rẹ Olúwa o. Ògo ni forúkọ rẹ o. Jésù Olúwa wa. Olúwa ràn wá lọ́wọ́, jẹ́ ká ṣàṣeyẹ, jẹ́ ká ṣàṣeyọrí. Ayérayé, gbogbo ibi tí a ti ń kùnà, Olúwa jẹ́ kí a rí oore ọ̀fẹ́ gbà. Ká má ṣe ṣàṣìṣe mọ́. Já rí àánú oore ọ̀fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀. Ká máa gbégbé ayé tó kọjá àṣìṣe. Ká má máa sì wí, ká má máa sì sọ, ká má máa sì ṣe, ká má máa ṣẹ̀ṣẹ̀ gbé, ká má máa sì wà wù. Ayérayé lórúkọ Jésù ràn wá lọ́wọ́. Ọlọ́run ni wá, Ọlọ́run yìí ṣàṣìṣe. Àwọn àpọ́stélì kò sí kankan wọn tí wọ́n sọ pé ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má ti dorin lẹ́nu ẹlòmíì, yóò sì máa wùwà kíwà náà ni. Jésù járe oore ọ̀fẹ́ yìí gbà. Iná kò bá ẹ̀rìn fún ọgọ́rùn-ún mẹ́ta ọdún. Yá wa náà ríru ọ̀fẹ́ bẹ́ẹ̀ gbà. Yá máa gbégbé ayé tó tayọ àṣìṣe.